Gbèsè rèé o, gbogbo ọjà ọdún tí mo yáwó rà ló ti jóná Gburugburu-Doris ló sọ bẹ́ẹ̀. Ọ̀kan lára àwọn oníṣòwò tó pàdánù dúkìá wọn síbi ìjàmbá iná nínú ọjà tuntun nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara, Doris Shukudi, ti sọ pé inú ìbànújẹ́ ńlá lòun wà báyìí látàrí pé àwọn ọjà tóun ṣẹ̀ṣẹ̀ yáwó rà tó ń lọ sí bíi 20 mílíọ̀nù náírà ló jóná gbúrúgbúrú níbi ìṣẹ̀lẹ̀ iná òjijì tó wáyé nínú ọjà náà lóru ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kọkànlá yìí. Ó tẹ̀síwájú pé òun ṣẹ̀ṣẹ̀ darí dé láti ọjà Aba ní ìpínlẹ̀ Abia níbi tí òun ti lọ ra ọjà tí òun fẹ́ tà fún ọdún kérésì àti ọdún tuntun ni. Owó ọjà náà sì ń lọ bí 20 mílíọ̀nù náírà, ìyẹn 20 mílíọ̀nù, ṣùgbọ́n tí gbogbo ẹ̀ jóná ráúráú. Ó ní abẹ́rẹ́ ló kéré jù òun kò rí mú nínú ṣọ́ọ̀bù náà, gbogbo rẹ̀ ló ti jóná déérú. Ní ìgúnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀, ó ní ojú Ọlọ́run ló kù tóun wò báyìí nítorí pé òun kò mọ ọ̀nà tóun yóò gbà dá owó olówó padà fún un. Alága ẹgbẹ́ olùtajà àwọn ẹ̀yà Ìgbò ní Kwara State Chairman of Igbo Traders, Àlùfáà Uche Goodwill, ní tirẹ̀ sọ pé kò sẹ́ni tó lè sọ ohun tó ṣokùnfà ìjàmbá náà ọ̀hún ní pàtó, ṣùgbọ́n ní nǹkan bíi aago 9 alẹ́ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀hún ni òun gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà tóun sì sáré lọ sínú ọjà yìí láti lọ wo ohun tó ń ṣẹlẹ̀. Ṣọ́ọ̀bù 15 ló ní ó jóná tí ọ̀pọ̀ dúkìá sì ṣòfò. A ò lè fìdí ohun tó ṣokùnfà ìjàmbá iná náà múlẹ̀ nítorí kò sí iná ẹ̀lẹ́ńtíríkì nínú ọjà yìí láti bí ọdún 3 sẹ́yìn. Ó ti pẹ́ tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ti ń bá wa fínra. Èyí ló fà á tí a fi ṣòfin pé gbogbo àwọn tí wọ́n ń lo ẹ̀rọ amúnáwá gbọ́dọ̀ máa pa ẹ̀rọ wọn ó pẹ́ jù láago 5 ìrọ̀lẹ́ kó lè tutù kó tó di aago 6 ìrọ̀lẹ́ tí wọn yóò ti ilẹ̀kùn ọjà. A ṣe ìkìlọ̀ fáwọn tó ń ṣiṣẹ́ ránṣọ nínú ọjà tí wọ́n máa ń lo ááyọ̀nù eléèdú pé kí wọ́n máa dáwọ́ dúró ní aago 5 bákan náà, kí wọ́n máa fi omi pa èédú wọn dáadáa kí wọ́n tó ṣíwọ́ láago 6. Pẹ̀lú gbogbo àwọn ìkìlọ̀ yìí, ìjàmbá iná sì tún máa ń wáyé. A fẹ́ kíjọba gbà wá o. Ada Nwago tí iná fi dúkìá tiẹ̀ náà ṣòfò ní òun náà ṣẹ̀ṣẹ̀ já ọjà tó ń lọ sí bíi mílíọ̀nù 15 náírà ní láti ìlú Èkó lòun sì ti lọ kó ọjà náà wá tí gbogbo ẹ̀ sì ti jóná pátápátá. Àlùfáà Fatayi Nafisat tó jẹ́ aránṣọ pàdánù gbogbo máṣíìnì ìránṣọ rẹ̀ àti ẹ̀rọ amúnáwá tó fi mọ́ àwọn aṣọ oníbàárà rẹ̀ nígbà tí Wáṣílátù Aliyu àti Rebecca Samuel tí àwọn méjèèjì ń ta oúnjẹ pàdánù gbogbo àwọn ọjà wọn. Wọ́n ní dúkìá táwọn ará ọjà tuntun náà pàdánù sọ́wọ́ iná yóò lé ní 100 mílíọ̀nù náírà, bó tilẹ̀ jẹ́ pé gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrasaq Abdulrahman ti ní òun yóò fi owó ran àwọn ará ọjà náà lọ́wọ́ láìpẹ́ jọjọ. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.